Orí Eyin Alfa ò pé afalata kinu Orí Eyin Alfa àti yí. Welcome to this channel. This is Elo Ronu TV, your home of entertainment and education. Kindly click on the subscribe button and turn on the notification bell to get notified whenever we drop a new content like musical videos, short dramas, gist, movies and many more. Orí Eyin Alfa ò pé afalata kinu Orí Eyin Alfa àti yí. Bí bá ṣe borí yín bá yí ẹgbẹ́ làákàyè kalẹ̀ ẹ ríran ẹ mọ̀ tó ń lọ láyé ẹ wá pèpè síbi ìṣọ̀kan ẹ wá tó ń pèpè síbi kápín kì í ṣe pé ń pèpè síbi kápín nìkan ẹ tún wá ń lọ tò sẹ́yìn àwọn tí kì í ṣe mùsùlùmí láti máa pín ẹ̀sìn wa. Orí Eyin Alfa ò pé afalata kinu Orí Eyin Alfa àti yí. Bí bá ṣe borí yín bá yí ẹgbẹ́ làákàyè kalẹ̀ ẹ ríran ẹ mọ̀ tó ń lọ láyé ẹ wá pèpè síbi ìṣọ̀kan ẹ wá tó ń pèpè síbi kápín kì í ṣe pé ń pèpè síbi kápín nìkan ẹ tún wá ń lọ tò sẹ́yìn àwọn tí kì í ṣe mùsùlùmí láti máa pín ẹ̀sìn wa. Làákàyè wo ló wà ń bẹ̀? Làákàyè wo ló wà ń bẹ̀? Ó dẹ̀ mélòó táwa mùsùlùmí ti kóra wa pọ̀ pé dá o ẹ jẹ́ ká lọ tò sẹ́yìn kírísítẹ́nì yìí ká lè máa dẹ̀sìn wọn rú. Àwọn ò ṣe bẹ́ẹ̀. Àwọn ò ṣe bẹ́ẹ̀ ń tiwa. Ẹ̀yin pásítọ̀ wo la lọ tò sí pé ẹ̀yin pásítọ̀ wo la lọ tò sí pé yá máa dẹ̀sìn yín rú o ò gbọ́dọ̀ gbà. Ṣá ṣe bẹ́ẹ̀ ni? Ṣá ṣe bẹ́ẹ̀? Àwa mùsùlùmí ò ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin babaláwo wo la lọ nísìnyí pé dá babaláwo yìí o jẹ́ ká wá ká dúró tiẹ̀ máa wá da ẹ̀sìn ìbílẹ̀ máa dàrú. Àwọn ò ṣe bẹ́ẹ̀. Ẹ wá wo àwọn wá dúró pé dá ẹ̀yin mùsùlùmí kan máa bọ̀ lọ́dọ̀ wa ìwọ náà sì lọ ọ̀dọ̀ wọn wọ́n sì ń fi ẹ́ da ẹ̀sìn rú wọ́n ń fi ẹ́ ba ẹ̀sìn jẹ́ wọ́n ń fi ẹ́ dà wá rú wọ́n ń fi ẹ́ dà nǹkan jẹ́ ó sì ranjú ẹ lẹ̀ ó gbé làákàyè ẹ lẹ̀ ó sì ń tẹ̀lé ẹni tó sọ pé kẹ́sìn wa máa dàrú lọ pé ká máa pín sí méjì ó sì ń tẹ̀lé òun tẹ̀lé ẹni tó pín ìrun wa sí méjì òun tẹ̀lé ẹni tó pín àwẹ̀ wa sí méjì òun tẹ̀lé ẹni tó pín yídì wa sí méjì òun tẹ̀lé ẹni tó ń pínlẹ̀ wa sí méjì òun tẹ̀lé ẹni tó ń pín ròrí wa sí méjì òun tẹ̀lé ẹni tó ń sọ fún apá àmì ṣọ̀kan torí pé mọ̀ pé tá a bá ṣọ̀kan á le ó sì dúró ń bẹ̀ ogun ń bẹ afala àtàkìlù ẹ̀yin olóye ni ẹ̀yin ronú ni lọ́pọlọ ni gbọ́n ni iye yín dàrú ni àbọ̀pọlọ yín ló fọ́ sáwọn tó bí yìí ronú ni àbẹ́yìn tẹ́ ẹ bímọ lẹ̀ ní làákàyè. Kí ló dé? Ìtàn sọ yóò rọrin nítorí yẹ ká fi máa sunkún ni àwa mùsùlùmí orí ìwọ ò pé orí àfá ò pé orí ọmọkéwò ò pé orí ìnìmọ́mọ́ ò pé orí ìjọmọ́ ò pé gbogbo wa lórí ìwà dàrú tá àmọ́ntàìṣe kì í sọ̀rọ̀ ẹ̀rí awọ́wàkọ̀ eré kọ̀ ọdún ló ń bọ̀ yìí nísìn awàánú ìpayé kéke bóò láàkírun tí wọ́n á gbà tí wọ́n à ní gbà ọdún láti fẹ́ kí ibo láti ní kí ẹwà dúró òrí tí wọ́n dà á lẹ̀ lé wa lórí ṣé kírísímàsì ń bọ̀ ńjọ́ kan rí káwà dá wàhálà rò rí sí wọn lọ́rùn ni. Ṣé ọdún táwà bá sọ ọdún àwẹ̀ wa tán ní ìsìn wọ́n ṣe ọdún Easter wọ́n á lọ Gálílì àwọn mùsùlùmí ò sí ń di pé o ò gbọ́dọ̀ lọ kírun bẹ̀ yẹn o ò gbọ́dọ̀ lọ bẹ̀ yẹn o ò gbọ́dọ̀ ṣe kíní kan bẹ̀ yẹn o kò sí mùsùlùmí kan tó ń sọ bẹ́ẹ̀ ẹni tí kì í wá ṣe mùsùlùmí wá ń sọ fáwọn pé bákan ní káṣẹ̀ sin wa sì dúró bẹ́ẹ̀ àtàlà àtàkì náà làákà ìwọ ló wà lórí yín làákà ìwọ ló wà lórí wa ṣàwọn agbọ́n nìyẹn àgbọ́n àníyẹnú orí wa ò pé kí sì ló fà á mọ̀ táwọn fẹ́ achieve ọlọ́run ti sọ ń tọ́bí achieve wọn ní Al-Qur'an mo ti wí lẹ́ẹ̀kan ọlọ́run bá lékẹ́ ọlá sọ fún wa wípé fatefshalu wọ́n fẹ́ ká fail ni failure ni wọ́n fẹ́ fún wa wọ́n fẹ́ ká ní àṣeyọrí ẹ̀sìn wa ń lo òkè ló gbọmọ̀ sọ́dọ̀ àbí àníṣe gbogbo ayé ló mọ̀ nígbà kan ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé Islam ń bẹ ló gbọmọ̀ sọ nígbà kan wọ́n rò pé nǹkan wa mùsùlùmí kéré ló gbọmọ̀ sọ ni kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ní gbogbo ayé níṣe pé Islam ò sí ló gbọmọ̀ sọ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ ní gbogbo ayé wípé Islam ò lọ síwájú àbá kéré ló ń kà kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ mọ́ ní gbogbo ayé níṣe àwọn inú wọn ò sì dùn sí wọ́n wá wò pé àfi káwọn tọwọ́ bọ̀ wá láàrin kí wọ́n dà wá rú ká lè bá a fail ní gbogbo nǹkan bá dáwọ́lé nǹkan bẹ́ẹ̀ achieve nìyẹn ìwọ náà wá dúró síbi pé ká fail kí ló fẹ́ sọ fọ́lọ̀ lálùkì àmọ́ wọ́n wá ń fi nǹkan tí yóò kàn ẹ́ lọ́wọ́
tí ò kàn ẹ́ lẹ́sẹ̀ wọ́n fi ń dàwárú. Kí ló kàn ẹ́ nínú pọ́mọlé ibì kan lẹ́nìkan kì í ṣọmọlé ibì kan? What is your own problem with that? Ṣọmọlé ibẹ̀ yẹn ni wọ́n. Kí ló kàn wọ́n bẹ̀? Ìwọ náà gbé sí làákàyè. Kí ló kàn ẹ́ bẹ̀ sí? Kí ni tiẹ̀? Kí ló kàn wọ́n? Ẹ̀yin ilé ìdáronú ẹ̀wọ̀n náà Ọlọ́run ní afàlá yatadabbarun tí ẹ̀yí ronú ní ẹ̀ lè dórí ronú. Wọ́n wá ń bá wọ́n ronú, wọ́n ń bá ẹ̀ ronú, wọ́n á gba kéwù yẹn wá ní kó máa lọ tọ̀, tó bá bẹ́ tọ́ kéwù yẹn wá ní kó da ìjọ ti yín rú nígbà tí wọ́n ò dájọ́ ti wọn rú. Kí ló dé? Kí ló dé? Ẹ wo nísìn ẹgbọ́n tí mo wí lẹ́ẹ̀kan ṣe mọ̀ pàǹpalẹ̀ mọ́ ọdún abẹ́ṣọ ọdún wọ́n ti dá làákàyà wa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọdún báyìí nìsí. Bọ́lá ti fẹ́ kí yídì, bọ́lá àti ní kí, ta ló fẹ́ kí, ta ni ò ní kí, a máa ṣọ́ra wa lọ́wọ́ ṣọ́ra wa lẹ́sẹ̀. Yídì ibo lòun lọ, yídì ibo ni ò lọ, ṣé yẹ kó lọ yídì ibẹ̀ yẹn, ṣé kò yẹ kó lọ yídì ibẹ̀ yẹn. A non-Muslim ó fẹ́ dìtámì ibi tí wọ́n ti fẹ́ kírun, bí tó ti fẹ́ sin náà. Non-Muslim ẹni tí kìí ṣe mùsùlùmí ó fẹ́ dìtámì ibi tó ti fẹ́ kírun. Ṣé wọ́n lè sọ fẹ́ni tó wà ń Baptist pé kò gbọdọ̀ lọ Baptist? Ṣé o lè sọ fẹ́ni tó wà ń Catholic pé kò gbọdọ̀ lọ? Ṣáwa mùsùlùmí lè sọ pé rìdíìmù gbọdọ̀ lọ rìdíìmù? Ṣáà lè sọ wípé kí Pentecostal má lọ ọ̀dọ̀ wọn? Ṣáà lè sọ pé kí àwọn ẹlẹ́sìn kan má lọ ọ̀dọ̀ wọn? Ẹni tí kìí ṣe mùsùlùmí wá jókòó àwọn ọwọ́ gbé líìsì jáde a máa wá ṣọ́ wa. Ìwọ tí ó yẹ kó lọ bẹ̀ lọ kírun, ìwọ tí ò yẹ kó lọ bẹ̀ lọ kírun, ìwọ ò tẹ̀lé mi, ìwọ ń tẹ̀lé mi, ṣé èèyàn ló ń tẹ̀lé mi àbọ̀ ń tẹ̀lé Ọlọ́run? Ó sì bẹ̀rù èèyàn ó sì fẹ́ bàlùkì àmọ́ ààrẹ jẹ́. Ó bẹ̀rù èèyàn tí ò já mọ́ nǹkan kan wájú Ọlọ́run. Ẹnì kankan ò nítumọ̀ wájú Ọlọ́run. Bí mi ò ṣe nítumọ̀ wájú Ọlọ́run ìwọ náà ò ní. Ẹ̀wọ̀n ọdún ló ń bọ̀ yìí nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó yẹ kán wálé ọdún nítorí ìbẹ̀rù bí tá a ti fẹ́ kírun kálukú sì lè wálé ọdún. Ló jẹ́ nkúkú kírun mi ń bàdàn kò ní ìdí pé mo fẹ́ wálé ń bá kírun tó máa bọ̀ kódà ẹlòmíì kú Nàìjíríà nítorí pé kó má bàa ṣẹ èèyàn. Ẹni tí ń lọ múra nítorí mi náà ń lọ múra àwọn èèyàn wọ́n wá ń dágbére múra fún mi dágbére múra fún mi dágbére múra fún mi. Ó yẹ kán lọ múra lóòótọ́ bí yàrá lágbára àti lọ ṣùgbọ́n ṣé torí Ọlọ́run ni wọ́n fi lọ múra àbí torí kí wọ́n bá bàa bínú. Khalifa ẹ ṣeun, Haji Mansur ẹ ṣeun, àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. Ọmọ sẹ́kì náà ẹ ṣeun. Ẹ ṣeun. Ọkọ̀ Fàrídà ẹ ṣeun. Ẹ ṣeun. Àwọn oníyàn láìmọ̀ rẹ̀. Bàbá Khalifa ẹ ṣeun, Haji Mansur ẹ ṣeun, àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. Ìdí wọn náà rí ọmọ ìjẹ kò ká. Bẹ́ẹ̀ ni bàbá. Bàbá ń jẹsẹ̀ mọ́ àgbọ̀n bẹ́ẹ̀ ni àníyè nù. Báwo ti máa jẹsẹ̀ mọ́ lọ́nu? Kóun náà máa lọ jẹ yẹn pẹ́. Ìwọ náà lọ máa jẹ ń tọ̀ ń jẹ. Ó máa jẹ yẹn pẹ́. Á kẹ̀rẹ́ sí i. Èjì yóò fún alówó dábì máa jẹun. Kò sí ẹnìkan láyé mo ti wílẹ̀ nǹkan. Bí ìbásílẹ̀ alájẹ́ ìdílé yìí ni iṣẹ́ Ọlọ́run ò ní lọ. Alájẹ́ ìdílé Ọlọ́run ò ní jẹ́ parí. Bàbá Khalifa ẹ ṣeun. Haji Mansur ẹ ṣeun, àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. Bàbá Khalifa ẹ ṣeun, Haji Mansur ẹ ṣeun, àwọn ènìyàn láìmọ̀ rẹ̀. Olówó pọ̀rọ̀kú Ògbómọ̀ṣọ́ land. Bẹ́ẹ̀ni. Olówó pọ̀rọ̀kú Ògbómọ̀ṣọ́ land. Olówó pọ̀rọ̀kú. Àwọn tí wọ́n stage play yẹn, àwọn rò pé àwọn fẹ́ fi bàyí bàjẹ́ ni. Rárá, olówó
kọ sí ọ̀dà èyí tó kúrú ni kó sọ pé èèyàn wálé ayé ó jẹ́ ẹni tó tòṣì kú eyín ní ọ̀dà ṣùgbọ́n èèyàn jẹ́ olówó bọ̀rọ̀ kú eyín ọ̀dà pọ̀ àlímà ọlọ́jọ́ dáa fún yín. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. lọ́dún kan tó kù. ẹ̀rù ṣe tẹ́ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Ẹ̀rù ṣe tẹ́ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Ẹ̀rù ṣe tẹ́ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe èyí lọ́dún kan tó kù. Ẹ̀rù ṣe tẹ́ òfin dágbére fáyé. Bàbá Adámọ̀tá ní bẹ́ẹ̀ni kan bá rẹ́sẹ̀ kan lọ́rùn mi yóò lé èjìlé lọ́ra. Wọ́n ní bàtà lẹ́sẹ̀ mi èjìlé lọ́ra. Wọ́n bá kọ́ ń dín mi èjìlé lọ́ra. Gbogbo nǹkan èjìlé ni kọ́ńdà toothpaste tí mo fi ń fọ yí èjìlé lọ́ra. Pátá tí mo wọ̀ èjìlé lọ́ra. Ọ̀dàwíà èjìlé fìlà èjìlé. Èjìlé náà ń gbogbo ẹ̀. Kọ́ńdà kò sẹ́nu bí àmì èjìlé ń tẹ́rí ẹ máa wí. A máa tẹ̀lé jìdé yìí lọ. Eléyìí ibi ọ̀dà ni kò wá. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Tẹ́lẹ̀ tẹ́ òfin dágbére fáyé. Ọlọ́run má ṣe ìlọ́dún kan tó kù. Tẹ́lẹ̀ tẹ́ òfin dágbére fáyé. Gbogbo wa jáde wà lóyún àkàṣe rábà náà lọ́jọ́ sáré. Alọ́jọ́ sáré. Abẹni Ọlọ́run Ramadan tọdún ni ọlọmọsíláṣí mọ fún kálukú. Àmín. Abẹni Ọlọ́run gbogbo ń tá a ti bèrè lọ́wọ́ Ọlọ́run nínú àwẹ̀ yìí ọba àlekè ọlá kọ́mọ́ fi tàn wá o. Àmín. Ọlọ́run kọ́mọ́ ṣàì fún wa. Àmín. Gbogbo ń tá a fẹ́ kọ́lọ́run fún wa ọlọ́mọ ṣàì fún wa. Àmín. Gbogbo ń tá a fẹ́ kọ́lọ́run bá wa kọ́ ọlọ́mọ ṣàì bá wa kọ́. Àmín. Wàhálà ìdààmú tí máa ń bá àyàn ọlọ́mọdé oṣù kálukú. Àmín. La ilaha illallah. Àmín. Bàbá wa ẹnjìníà Dayọ̀ Lawal mo ṣe àdúrà fún yín ládàáyanrí Ọlọ́run jẹ́ ó dáa fún yín o. Àmín. Àgbà yín Ọlọ́run jẹ́ ó dalẹ̀. Ọlọ́run jẹ́ ó dalẹ̀. Àmín. Àgbà yín Ọlọ́run jẹ́ ó dalẹ̀. Àmín. Nínú àwọn àgbà rẹ̀ tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ lẹ wà ọba àlejò Ọlọ́run ní yẹ̀ yín sá. Àmín. Torí pé láti lè sọ fún àwọn èèyàn pé tó bá jẹ́ ìmọ̀ọ́mù eléyìí ilẹ̀ ń sọ ọmọ Ògbómọ̀ṣọ́ ni 2006 lèmi àti ẹ̀ ti mọ́ra nígbà tí mo fi ń jẹ́ alága kánsù ní Ògbómọ̀ṣọ́ náà tó sì wá látòdìdí Abẹ́òkúta tó wá gba sátífíkẹ́ẹ̀tì ń díje l'Ógbómọ̀ṣọ́ èmi ni chairman local government níjọ́ náà lọ́hùn èmi ni mo issue sátífíkẹ́ẹ̀tì fún níjọ́ náà kò tí ì lè mọ̀ kó wọ́n jẹ lèmọ́mù ẹ̀sìn á sọ pé kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ ẹnjìnà Dayọ̀ Lawal láti jáde síta gbangba tẹ́ ẹ wí bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ẹni eré ni yín tán yányá. Ògbó ọlọ́wọ́ ẹ̀ ní mọ àpadà sí ibú. Ẹ̀ ní mọ àpadà sí ibú. Wala ilaha illallah. Wala hawla wala quwwata. Illa billahi aliyyil azim. La hawla wala quwwata. Illa billahi aliyyil La azim. hawla wala quwwata. Illa billahi aliyyil azim. Àwọn ìyàwó àdìbà méjèèjì. Alájà wa Sẹ̀kínà, alájà wa Fàdé, Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Alájì rí ìyàwó gidi fẹ́, wọ́n rí ìyàwó gidi fẹ́, bí o bá ṣe bẹ́ẹ̀ ni kọ́kọ́ bá gba bí tíyàwó pọ̀ wọ́n ní dáhùn wí kọ́ làbá máa sọ. Bẹ́ẹ̀ni bàbá. Bákan náà wọ́n tún wá máa kí alájì láyà pé bàbá ẹ dúró dáadáa, bàbá ẹ ti dúró, bàbá ẹ ti dúró, bàbá ẹ tó dúró, bàbá ẹ tó dúró. Ọlọ́run jẹ́ ó dáa fáwọn ìyá wa méjèèjì. Ọlọ́run ló wá mọ bí wọ́n ti máa ń mọ̀ níjọ́ tí ń bá ní ìdí nǹkan. Àwọn náà ó tún wá fi nǹkan rán ní sí mi. Àmírù ni ìyá Àbújá máa rán. Àmírù ni wọ́n máa rán. Wọ́n á fi owó gidi rán ní sí mi. Èmi àbí wọn ti mú ìjọ́ tó bá fi owó yẹn ránṣẹ́ fún ẹ wúlò pọ̀. Tí o rí pé bá a ṣe ń ṣerú ọkọ la tó ń ṣerú ìyàwó. Ọmọ náà máa ṣerú bí tó ti ń ṣerú lọ́hùn. Ikú hàn lára kálukú. Hàn lára tiẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Èsì hàn lára wa. Ọlọ́run jẹ́ àṣẹ ẹrú pẹ́. Àmín. Àmín. Pẹ̀lú ògbó Ọlọ́run ọdún mi ò ní jáṣe wọn fún kálukú. Àmín. Ìwọ̀n ti ń tán lọ. Ó tó ní pa wá bí akérò sẹ́nìkan la. Wọ́n ti sin. Ibi tá a jókòó sí mbẹ́ wọn tó ti pè wá ẹlòmíì tó jáde láyé. Jókòó sí mbẹ́ náà ni. Ilẹ̀ bá bá ní ìsìn, á tún kírun sí la. Ní wọ́n ti máa kírun sí ìyànlá àánú tá a fi sọdún. Abẹni Ọlọ́run
nínú àwọn tí wọ́n kírun sí la ọlọ́mọdé àwa ń bẹ́ o ọlọ́mọdé àwa ń bẹ́ o ẹlòmíràn mọ̀ báwọn èèyàn máa ń kú torí pé kìí ṣe lè mọ́mù tí wọ́n máa ń pèpè kó kírun sí ìyàn la àwẹ̀ yìí bàbá ní àká ọlọ́run bóyá láti lùsì count bàbá ní àkànú àwẹ̀ yìí ṣùgbọ́n pàtó ṣe pé wọn ò pè wọ́n ìwé ò lè mọ̀ ojoojúmọ́ làwọn èèyàn ń lọ ojoojúmọ́ wọn ń lọ adẹni ọlọ́mọ ti jà wọ ọ lọ báyìí o ọdún láti mọ fún wa ọlọ́run jẹ́ láti pẹ́ wọlé dá ilaha illallah wọlé dá hawla wala quwwata illa billahi al-aliyyil azim. alùpùpù kò wí fúnra rẹ ká tó ṣe rábà náà pé bọ́dún yìí ṣe ń tán lọ. ṣe ń tán lọ. bọ́dún yìí ṣe ń tán lọ. ṣe ń tán lọ. ajá bá wọn gbà àwẹ̀ ọ̀fọ̀ bọ́dún yìí ṣe tán lọ. àwọn wí ti yẹ bọ́dún yìí ṣe ń tán lọ. mi bọ́dún yìí ṣe ń tán lọ. mi má jẹ́ àbá wọn gbà wí ọ̀fọ̀ bọ́dún yìí ṣe ń tán lọ. mi bọ́dún yìí ṣe ń tán lọ. ṣe ń tán lọ. yìí ṣe ń tán lọ. ṣe ń tán lọ. Àbá wọn gbà wí ọ̀jẹ̀ bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì Ọlọ́run bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì má jẹ́ àbá wọn gbà wí ọ̀fọ̀ bọ́dún yìí ṣe ń tán lọ. Àmì. Ọlọ́mọdé ọbàjẹ́ o, ọlọ́mọdé ọdàrú, òye ọdàrú ọlọ́mọdé ọwọ́ bẹ́ẹ̀. Ọ̀lẹ́dá ìlàyé kankan bá lẹ́ gbogbo ọlọ́mọdé àṣìṣe fún wa. Èmi fúnra mi, mọ́mọ́ ìgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọlọ́run fi mí lọ́kàn balẹ̀. Ẹ bá ṣàmì dáadáa. Ọlọ́run fi mí láyà balẹ̀. Fi mí láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. Fi Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún mi. Fi mí láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún mi. Ọlọ́run fi mí láyà balẹ̀ fún Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ láyà balẹ̀ fún mi. Ọlọ́run kọ́ mọ́jà ìṣe bẹ́ẹ̀. Wala la ilaha illallah. Wala la hawla wala quwwata illa billahi la hawla wala quwwata illa billahi. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Àmín. Nínú àwọn táwọn èèyàn sábà rántí lòdì àwọn kámẹ́rámẹ́nì wà púpọ̀ ẹ̀yìn kámẹ́rámẹ́nì yìí mo ṣàgbọ́ ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Àmọ̀tẹ́kùn Oòduà ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Las Congo ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ìmọ́lẹ̀ TV ọlọ́run jẹ́ ó dáa fún yín. ISPA ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. NTA ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Gbogbo yín pátá ọlọ́run ó jẹ́ ṣoríire. Àmín. Ẹ̀yin lẹ́wà behind the scene tí gbogbo ayé fi ń rí wa wò pẹ̀lú ògbó ọlọ́run ayé wù ẹ̀yin náà sí dáadáa. Àmín. Wala la hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Àmín. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò dàrú. Àmín. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Àmín. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò dàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Àmín. Àwọn Ògbómọ̀ṣọ́ pátápátá ni àwọn olóríire. Àmín. Lọ́lá Kùránù ọ̀rọ̀ Olúwa. Àmín. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò bàjẹ́. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò dàrú. Ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run má jẹ́ ò rẹ̀yìn. ظلمنا أنفسنا Àmín. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب توفنا مسلمين والحقنا بالصالحين اللهم أمتنا بقولي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Elo TV, your best entertainment hub.